kakọ́ dúpẹ́ fọ́lọ́hun ọba náà ká dúpẹ́ fọ́lọ́hun ọba torí pé nǹkan táwọn ọ̀tá rò sí wa òun kọ́ ló ń ṣẹlẹ̀ sí wa ṣe rí kan tó ṣẹlẹ̀ ni pé inú mi dùn ṣe rí gbogbo àwọn tó ń bú wa kọ́ máa bú wa àmọ́ àwọn kan wà tó bá bú wa ọlọ́run á bí wọn ẹ máa orúkọ Kemi Afolabi jáde jà sí rédèrèdè náà dọ̀rọ̀dọ̀ tí ò jẹ́ kankan nú ayé ìyẹn ń bú àwa àwọn onísọ̀rọ̀ ọlọ́run máa bí Àbẹ̀ní Adunni tí ò mọ eré ṣe tó ti lé kó ní English film yẹn tí yẹn náà sọ̀rọ̀ sí wa ìyẹn onídọ̀tí èèyàn àwọn tó nífẹ̀ẹ́ aṣíwájú àwọn ló wá ṣe rálì fún Oluomo kò sí pé owó Oluomo fi pè wọ́n gbogbo àwọn tó wá pátá kò sí owó Oluomo fi pè wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára aṣíwájú ni wọn ò wá bó Oluomo ṣe torí aṣíwájú ni wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n lè fún yàn 100,000 mọ́ èkì sọ̀rọ̀ ẹ̀ tí bá sọ̀rọ̀ ẹ̀ wàá kọ̀ lọ kú dànù olóòrùn ìkọ́lé kan wá sọ ni pé ẹ̀yin méjì ẹ má pàdé mi o Adunni àdé àti wèrè tó pèrè ní Kemi Afolabi ẹ sáà fi wálé àjọwádé station ni torí jọ́ tí bá ti mú ẹ wàá mọ̀ èmi ò ní ti gbogbo àwọn ìtẹ̀ sọ yẹn ó ti yẹ ó ti ẹ̀ títí pé kíní kan wọ́n máa kó ẹ lọ́gbọ́n àwájọ lọ station pé pé àwọn ló fẹ́ máa fi ta yín lórí kíní oníbàjẹ́ fún gbogbo aṣíwájú máa tún ìlú ṣe ìlú ìdẹ́ máa dáa àwọn afọwọ́sọ̀ pé aṣíwájú máa tún ìlú ṣe ó ti yẹ orúkọ tèmi ò ní padà ẹ ṣáà mọ̀. wọ́n ti pa àti. a ti pa Obi a ti sọkú yàrá yàwó ọbẹ̀ látòrí kékeré lọ bẹ́ sórí ìwà.